ìbéèrè tí àwọn alátìlẹyìn àti àwọn olólùfẹ́ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn olórí oko káfàtà lórílẹ̀‐èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń béèrè báyìí ni pé ṣé lóòótọ́ òun ni pé àwọn gbajúgbajà àgbà àti aṣíwájú àwọn pásítọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń gbàbọ̀dè fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóòótọ́ tí wọ́n sì ń jẹ́ kó di mọ̀ wípé bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ á jẹ́ wípé ó yẹ kí àwọn bàbá náà káwọn náà sọ̀rọ̀ sókè bí àṣà àwọn ọmọ àsìkò yìí, ìyẹn pé ó yẹ ká sọ̀rọ̀ kó sì fèsì lórí gbogbo ohun tó ń jà rìnrìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ṣùgbọ́n tó jẹ́ pé ìbéèrè tí wọ́n ń béèrè yìí, ìyẹn pé bóyá àwọn gbajúgbajà pásítọ̀, ìyẹn àwọn pásítọ̀ tó lórúkọ ní Nàìjíríà, pé yálà wọ́n ti gbàbọ̀dè fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọn ò gbàbọ̀dè, tàbí wọ́n dalẹ̀ tàbí wọn ò dalẹ̀, ó ti di nǹkan tí àwọn èèyàn tó ń jà sí tó sì ń fà lórí ẹ̀rọ ayélujára. Ǹjẹ́ kí ló dé tí wọ́n lè máa ní kí àwọn gbajúmọ̀ pásítọ̀ tó fi ń fẹ̀sùn kàn pé wọ́n dalẹ̀ Tinubu, ìyẹn àwọn gbajúmọ̀ pásítọ̀ bíi pásítọ̀ Enoch Adéjàre Adébóyè ti ìjọ The Redeemed Christian Church of God, bíṣọ̀pù David Oyedepo ti ìjọ The Living Faith Tabernacle tí gbogbo ayé mọ̀ sí Winners, àwọn bíi pásítọ̀ Williams Fọlọ́runṣọ́ Kúmúyì tí ó jẹ́ alákòóso àgbà ìjọ Deeper Life Church, àwọn bíi pásítọ̀ Daniel Kọ́láwọlé Olúkọ̀yà ẹni tó jẹ́ olùdásílẹ̀ Mountain of Fire and Miracle Ministry, àwọn bíi pásítọ̀ Túndé Bákàrè tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Latter-rain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní wọ́n máa ń fẹ̀sùn kàn wípé wọ́n dalẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kí nìdí tí wọ́n fi sọ eléyìí? Ó máa ní ọ̀rọ̀ tó ń jà rìnrìn èyí tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump tó fi ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà wípé ó ti jẹ́ orílẹ̀-èdè tó léwu fáwọn Kìrìsìtẹ́nì láti gbé nítorí pé ìpakúpa ni làwọn afẹ̀míṣòfò ń pa àwọn Kìrìsìtẹ́nì, tó sì dúnkòokò pé òun yóò kó àwọn ọmọ ogun ìyẹn àwọn sójà Amẹ́ríkà wọ Nàìjíríà láìpẹ́ láì jìnnà láti wá dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì àti láti pa gbogbo àwọn afẹ̀míṣòfò tó ń fẹ̀mí wọn ṣòfò. Kódà ọ̀rọ̀ burúkú ni Trump tó sọ ń pa Nàìjíríà, olórílẹ̀-èdè rádaràda, orílẹ̀-èdè yẹ̀yẹ́, ìyẹn disgrace country ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ló sì tó dúnkòokò mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bí kò bá wà tètè ṣe sí ẹ̀sùn tó ń fi kàn wọ́n yìí, ó ṣeé ṣe káwọn fi òfin káwọn fi dé Nàìjíríà, káwọn dáwọ́ ìrànlọ́wọ́ táwọn ṣe fún wọn dúró. Ṣé ọbọ̀rọ̀ ìṣe wọn ń jà rìnrìn táwọn èèyàn ń jà láàrin ara wọn pé ṣé lóòótọ́ Kìrìsìtẹ́nì nìkan náà ń pa ni àbá ń pa Mùsùlùmí náà? Ńṣe ni àwọn olólùfẹ́ alátìlẹyìn Tinubu wọn jẹ́ kó di mọ̀ pé àwọn tó lè tán náà mọ́lẹ̀ sọ̀rọ̀ náà, tó yẹ pé wọ́n bá sọ̀rọ̀ ara Trump yóò wálẹ̀, gbogbo ayé yóò sì rí tí ọ̀rọ̀ náà yóò dópin awuyewuye. Òun làwọn àgbà pásítọ̀ tá a dákọ̀ bíi pásítọ̀ Adébóyè, bíṣọ̀pù Oyedepo, àwọn bíi pásítọ̀ Kúmúyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní báwọn bàbá náà ṣe dákẹ́jẹ́ tí wọ́n sọ̀rọ̀ síta lóòótọ́ wípé ṣé lóòótọ́ ló jẹ́ pé Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n pa Nàìjíríà tí wọ́n pa àwọn míì. Wọ́n ní gbogbo eléyìí fi hàn pé àwọn gan wọn ń dalẹ̀ Tinubu, wọ́n sì ń gbàbọ̀dè fún un nítorí pé bọ́n bá fi sọ̀rọ̀ síta pé kò sí ní tó jọ ara Trump àti àwọn tó ń gbógun ti Tinubu, níṣẹ́ lára wọn yóò bá.